Ara mi ìrírí o. Olórí ológbò látẹ̀. Ṣé ẹ rí Ashley? Ẹ̀yin èèyàn mi. Ó yẹ kí n máa sọ fún yín gbogbo details, gbogbo bó ṣe ń lọ. Ọ̀rọ̀ Ashley ò ṣe tuntun mọ́. Ọ̀rọ̀ Ashley kì í ṣe nǹkan ṣeréṣeré. Ó dàbí pé nǹkan ń ja Ashley o. Nǹkan kan ń dà á láàmú gidi gan. Ẹ má fojú lásán wò ó. Gbogbo àwọn òògùn tó ń ṣe yẹn, kíni yẹn ti ń intoxicate wọn. Ó dàbí pé ó ti ń disturb life wọn. Ọpọlọ wọn ò ṣiṣẹ́ mọ́. Bọ́n ṣe ń gé ló ka. Bọ́n ṣe ń gé lọ́wọ́ ló ń wò ká. Bọ́n ṣe ń gé níka ló ń wò òrùka. Kí ni ká ti wá sọ orí ti Ashley yìí sí? Wọ́n náà ṣẹ̀ṣẹ̀ dé níbi tí wọ́n ti lọ bail, níbi tí wọ́n ti dé láti tí Naomi fi arrest wọn. Wọ́n ní kò pẹ́ tán wọlé o. Léèní yìí tí wọ́n fi lọ arrest wọn. Pẹ̀lú gbogbo awuyewuye tí wọ́n sọ wípé ó ṣẹlẹ̀ láàfin lẹ́yìn. Tí wọ́n fi lọ gbé páálí òògùn fún, tí wọ́n fi ṣe gift fún Naomi. Wọ́n náà ṣẹ̀ dé. Ló tún lọ commit another one. Kì í má ṣe kékeré. Wọ́n nígbà tí Tóbilọ́ba kó tó dé. Wọ́n lá Ashley ti dé sáàfin. Ashley ti sáré lọ sí yàrá Tóbilọ́ba. Wọ́n ló lọ gbé Adéṣẹ̀wà. Ìyẹn ọmọ inú àwọn ìbejì Tóbilọ́ba, tóbìnrin. Wọ́n ní Ashley lọ gbé. Tó bẹ̀rẹ̀ sí ní fún lóúnjẹ. Wọ́n ní ṣe ló ń fún lóúnjẹ. Wọ́n ló fún lóúnjẹ. Wọ́n ní ọmọ ọ̀dọ̀. Ó dẹ̀ gbé, wọ́n dẹ̀ ní Tóbilọ́ba nígbà tó ń jáde. Ọmọ òun wọ́n ló máa ń kìlọ̀ fún ọmọ ọ̀dọ̀ pé bó ṣe ń jáde, má gbé ọmọ mi fún ẹnikẹ́ni nínú wọn láàfin. Ẹ má jẹ́ kí wọ́n fọwọ́ kan ọmọ mi o. Tí wọ́n bá fẹ́ gbé, sọ fún wọn pé mummy ní kí ẹ má fọwọ́ kan ọmọ àwọn. Mo ló sọ yẹn clean clear. Ṣé kúkú mọ̀ pé Tóbilọ́ba kò lépo lójú? Báwo ló ṣe fẹ́ lépo lójú? Nígbà jẹ́ pé house of commotion ni ilé olórogún. Àwọn orogún yẹn wọ́n give down fúnra wọn. Wọ́n ní ó ti máa ń sọ pé kó má jẹ́ kí anybody fọwọ́ kan ọmọ òun. Kó má lọ fi nǹkan sọ́mọ ọmọ òun lára. Wọ́n ló ti kìlọ̀ fún ọmọ ọ̀dọ̀. Ó ti kìlọ̀ fún dáadáa. Wọ́n ní bá Ashley ṣe dé o. Ashley ti wọlé, ó ti wọ ẹnu ọ̀nà Tóbilọ́ba. Ó bá gba ọmọ tó lóhùn fún lóúnjẹ. Irú oúnjẹ àràkà wo ló ń fún ọmọ ọlọ́mọ? Nígbà tí ọmọ yẹn dé, tí Tóbilọ́ba dé láti ibi tó lọ. Ọmọ ọ̀dọ̀ wá ń sọ fún Tóbilọ́ba pé mummy, níṣe ni olórí Ashley wọ inú ilé, ó dẹ̀ gba ọmọ lọ́wọ́ òun. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fún lóúnjẹ. Ìyẹn ní ẹ̀fún. Wọ́n ló lórí Tóbi ní ẹ̀fún àbéjì. Kí ló dé tó gba ọmọ lọ́wọ́ ẹ̀ tó ń fún lóúnjẹ? Ó lóhùn sọ fún pé ẹ má fọwọ́ kan ọmọ yẹn. Ẹ má fọwọ́ kan. Ó dẹ̀ gba ọmọ yẹn lọ́wọ́, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní feed lóúnjẹ. Wọ́n ní ṣe ni ẹ kúkú mọ̀ Tóbi pé kò lépo lójú. Pé Tóbi fẹ́ ya wèrè ṣe ló dẹ̀ ki àdá mọ́lẹ̀. Ní nǹkan tí mò ń sọ yìí. Kọ́ ta gbọ́ o. Wọ́n ló ki àdá mọ́lẹ̀ ló fàdá lé Ashley káàkiri palace lẹ́nu. Wọ́n ní kì í má ṣe kékeré. Wọ́n ní ṣe lá Ashley bẹ́ síta. Ashley bẹ́ẹ̀ sì ní pariwo. Ẹ gba wọn lọ́wọ́ Tóbilọ́ba. Tóbilọ́ba fẹ́ ṣá wọn pa. Bí ìyẹn ṣe ki àdá mọ́lẹ̀ tó ń lé lálálála ní gbogbo ààfin tó ń kígbe ariwo wọ́n ní ariwo Ashley ló jẹ́ kí gbogbo wọn pé everybody tú jáde síta. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Wọ́n ní Ashley sá lọ síbi táwọn security wà. Ọpẹ́lọpẹ́ àwọn security náà dènà de Tóbilọ́ba tí ó fi ṣá Ashley pa léni o. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Wọ́n lọ́pẹ́lọpẹ́ àwọn security náà gba àdá lọ́wọ́
Tóbi o, tó lòun máa pa, ó fọ́mọ òun ní poison. Òun máa pa torí ó ti fọ́mọ òun ní poison. Kí ni assurance pé kò fọ́mọ òun poison? Òun gbé ọmọ lé lọ́wọ́ ni. Débi pé ó fẹ́ máa sọ pé kíni pé ó fẹ́ máa fún lóúnjẹ. Wọ́n ní bí gbogbo èèyàn ṣe ní ha, ha, ha. Ń gbọ́ Ashley. Kí ló lọ ń fún ọmọ ọlọ́mọ lóúnjẹ fún? O ò bí ti ẹ̀, ìwọ lọ́mọ ti ẹ̀. O lọ ń fún ọmọ ọlọ́mọ lóúnjẹ. Kí ló ń wá nílé Tóbilọ́ba? Wọ́n dẹ̀ ní Tóbilọ́ba àti ẹ̀ pé ọ̀sán òkùnkùn àti ìmọ́lẹ̀ ò kí ń parapọ̀. Wọ́n ní ọ̀sán àti òru ni àwọn méjèèjì. Wọ́n ní níbo pé kò tí ẹ̀ pé láti ìgbà tí wọ́n ti fẹ́ra wọn sí ààfin. Wọ́n ní ọ̀tá ni Ashley jẹ́ fún Tobi. Pé àwọn méjèèjì pé enemy wọn báyìí pé ó ju ti èṣù lọ. Òun ni Ashley gbójúgbóyà tó lọ bá ọmọ Tobi tó gbé tó lóun fi rẹ̀. Wọ́n ní gbogbo èèyàn ní ha, ha. Kí ni ìkọjá ààyè láti lọ máa fún ọmọ ọlọ́mọ lóúnjẹ? Ashley, irú èèyàn wo ni ti ẹ? Ó ní nígbà tó ń gbọ́ tọmọ yẹn ń ké, lòun gba ọmọ yẹn tóun ní kó bá fún lóúnjẹ. Wọ́n ní kí n ti ẹ. Kí ni tí ó dẹ̀ mọ̀ pé ìwà àti Tobi kì í ṣọ̀rẹ́ ọ̀tá lẹ́yìn méjì tí gbogbo èèyàn mọ̀ pọ̀ ọ̀tá ni. Wọ́n ní ṣe ni Tobi sọ pé òun máa pa Ashley nǹkan tó fi sí ọmọ òun lára. Torí náà ó ti fi nǹkan sọ́mọ òun lára. Wọ́n ní ṣe ló lóun máa pa kó tó pa òun lọ́mọ pé òun máa pa Ashley. Wọ́n ní kábíyèsí kúkú wà nílé. Wọ́n ní kábíyèsí wá ń sọ fún Ashley pé kí ni ti ẹ? Báwo náà ṣe fẹ́ mọ̀ pé kì í ṣe nǹkan tí Tóbilọ́ba ń rò ló ṣẹlẹ̀? Nígbò jẹ́ pé ìwọ lọ́mọ ti ẹ, kí ló lọ ń fi ìdọ̀ ọmọ ọlọ́mọ fún? Tá ń rán ẹ ṣẹ́. Nǹkan tó nǹkan ṣe ní kó ń dá sọ̀rọ̀ yìí ni pé kí ẹ má bàa para yín sí òun lọ́rùn láàfin. Tẹ bá fẹ́ kúkú yín, ẹ lọ kúkú yín nílé yín o. Kì í ṣàfin tòun o. Wọ́n ní ìwọ Tobi kó ní sùúrù, kó farabalẹ̀, kó wádìí nǹkan tí Ashley wádìí ibi tí ọmọ yẹn wà débi pé ó ń fún lóúnjẹ. Wọ́n ní àwọn èèyàn wá sọ pé kó lọ to verify nǹkan tí Ashley ṣe fún ọmọ ẹ̀. Kó gbogbo ọmọ yẹn jáde. Kó jọ́dọ̀ kíni. Ó jẹ́ hospital ni kó gbé lọ. Àbí lọ́dọ̀ àwọn tó máa ń sọ oríṣiríṣi fake fún wọn. Pé kó tètè lọ wádìí nǹkan tí Ashley fi sọ́mọ ọmọ ẹ̀ lára o. Ẹ̀sọ́ nǹkan táwọn èèyàn dá sí ọ̀rọ̀ táwọn èèyàn dá sí nínú ọ̀rọ̀ Ashley àti Tobi nìyẹn. Pé kó lọ wádìí nǹkan tó fi sí lára because wọ́n ò lè gba ẹ̀rí gbogbo wọn jẹ́ torí olóògùn ni wọ́n. Inúnibíni kúnnù wọn. Ọ̀tá ni gbogbo wọn. Pàápàá jùlọ pé Ashley àti Tobi pé ọ̀tá paraku ni wọ́n. Ó likely kó jẹ́ pé ó ní nǹkan tó fi feed ọmọ ẹ̀. Wọ́n máa ní kì í ṣe kékeré. Pé gbogbo wọn làjà àti pé wọ́n nílá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn security náà jẹ́ kó bẹ́ Ashley lórí sílẹ̀ lẹ́nu. Ẹ kúkú mọ̀ pé Tobi baba ńlá crazy ni. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n tún gbé eléyìí tó yín létí. Ṣé gbọ́ pé kẹ́yìn náà kẹ́ gbọ́ eléyìí. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa fi tókè sí comment section. Kẹ́ máa wo ẹlẹ́yà àwọn olórí láàfin. Ṣé ẹ rí pé wọ́n ń ṣe ra wọn gidi gan ni. Eléyìí ò tí ẹ̀ ń sọ̀rọ̀ pé Naomi wà nínú ẹjọ́ eléyìí. Bórí Naomi ṣe máa mú gbogbo wọn. Wọ́n ní ìjà orogún kò lè tán bọ̀rọ̀ torí gbogbo ìgbà wọ́n fi ń jowú ara wọn láàfin. Ẹ ṣé ẹ̀yin èèyàn, ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi fi tókè sí comment section. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.